A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Mínísítà ìlú Àbújá Nyesom Wike ti ní rògbòdìyàn òṣèlú ìpínlẹ̀ Rivers kò fún gómìnà Siminalayi Fubara láǹfààní àti béèrè fún sáà ẹlẹ́ẹ̀kejì bí ó ti da ẹ̀bi ru ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní àmọ̀ràn tí kò dára láti ọ̀dọ̀ àwọn olóṣèlú Sàwáwù àti ìmọ̀tara wọn external interest. Wike sọ èyí níbi ìpàdé olóṣooṣù ti oṣù kẹjọ pẹ̀lú àwọn akọ̀ròyìn tí wọ́n ṣe àfihàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels lánàá bí ó ti ń ṣe ìrántí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀ nídìí òṣèlú. Gẹ́gẹ́ bí àlàyé gómìnà àná fún ìpínlẹ̀ Rivers, gbogbo ìgbà lòun fi ń gba Fubara nímọ̀ràn kí ó má gbàgbé orísun òṣèlú tí ó gbé dé ipò agbára. Ó ṣe ìrántí bí ó ti jogún ìṣèjọba láìsí nǹkan kan àti bí ó ti yá ọkọ̀ lọ́wọ́ gómìnà àná fún ìpínlẹ̀ Ondo Olúṣẹ́gun Mímíkò nítorí kò sẹ́ni fi ọkọ̀ sílẹ̀ fún òun. Kò ní ọkọ̀ ẹyọ kan, ṣùgbọ́n kí òun tó fi ipò gómìnà sílẹ̀, òun kó kúrò ní ilé ìjọba ní ó kù ọdún kan ààbọ̀ lòun fi ráàyè tú ilé ìjọba ṣe, ra ọkọ̀ fún gómìnà, igbákejì rẹ̀ àti aya gómìnà. Wike ní òun retí kí Fubara ṣe àlékún iṣẹ́ yálà tí ó fi já jù sílẹ̀ nítorí àlá wọn ni láti fi igagbága pẹ̀lú ìpínlẹ̀ Èkó. Kí ni ó burú nínú èyí? Wike ṣe ẹ̀sùn wípé àwọn tí kò fẹ́ kí Fubara dé ipò ni wọ́n padà di kòríkòsùn rẹ̀ tí wọ́n wá ń gbà á nímọ̀ràn kí ó tako olóore rẹ̀, ṣùgbọ́n gbẹ̀yìngbẹ́yín òun ló pàdánù, òun kò pàdánù ohunkóhun. Nítorí èròǹgbà rẹ̀ ni láti lo sáà ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n kò níbi lọ. Nígbà tí wọ́n béèrè bóyá ó ṣì nífẹ̀ẹ́ Fubara, Wike ní bí òun kò bá nífẹ̀ẹ́ rẹ̀ kí ló dé tí àwọn fi ṣe àtìlẹ́yìn fún un. Ó ní àwọn kan sa ipá láti mú wọn parí ìjà ṣùgbọ́n àwọn ètò òṣèlú kan dí èyí lọ́wọ́. Bákan náà ni Wike ṣe ẹ̀sùn wípé àwọn kan wà tí wọ́n fẹ́ já ìpínlẹ̀ gbà nítorí ìmọ̀tara wọn. Wọ́n rí ìpínlẹ̀ gẹ́gẹ́ bí ibi ilẹ̀ gbé tẹ́jú, àwọn àgbà amòfin wà nínú wọn, wọ́n tún jọ ń ṣèjọba. Wọ́n ń tì í gbọ̀ngbọ̀n wípé báyìí ni òfin wí, báyìí kọ́ ni òfin sọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí ti darí ìdásílẹ̀ àlékún ibùdó àwọn ológun military formation ní agbègbè Ẹ̀dá-Oníyọ̀ ìjọba ìbílẹ̀ Ìléje-Méje gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti mú ètò ààbò lè dáàbò bo ẹ̀mí àti dúkìá kí ó sì dènà ìjàmbá ọjọ́ iwájú láàrin ìlú. Bákan náà ni gómìnà pàṣẹ kí wọ́n tètè parí àgọ́ ọlọ́pàá tí wọ́n ń kọ́ lọ́wọ́ láàrin ìlú bí ó ti tẹnumọ́ wípé èyí náà jẹ́ ara ìgbésẹ̀ àti ró ètò ààbò lé. Oyèbánjí pa àṣẹ yìí lánàá ní ìlú Adó-Èkìtì bí ó ti ń gba àlejò ikọ̀ aṣojú láti ìlú Ẹ̀dá-Oníyọ̀ tí ẹlẹ́dà ti Ẹ̀dá-Oníyọ̀ Ọba Julius Awólọ́lá darí. Gómìnà ní ìṣèjọba rẹ̀ ní àfojúsùn láti dáàbò bo gbogbo agbègbè ní ìpínlẹ̀ láì yọ ìlú kankan sílẹ̀ fún àwọn ọ̀daràn. Ó fi ìmoore rẹ̀ hàn sí Ààrẹ Bọ́lá Tinubu fún àtìlẹ́yìn àti dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ tí ó ṣe àpèjúwe ní ìgbésẹ̀ akíkanjú tí ó wá lásìkò láti fi gbógun ti ìṣòro ààbò orílẹ̀-èdè. Gómìnà tí ó mọ rírì wípé ìlú Ẹ̀dá-Oníyọ̀ kò rí ìdàgbàsókè tó yá kánkán láti ọdúnmọ́dún látara ìjà òfin ọlọ́jọ́ gbọgbọrọ lórí ìjà ìjọba ìbílẹ̀ fi dá wọn lójú wípé ìjọba yóò gbájúmọ́ ṣíṣe àyípadà rẹ̀ sí ìlú tí yóò bójú rí gẹ́gẹ́ bí olú ìyá ìjọba ìbílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho ti ṣíṣọ lójú èròǹgbà rẹ̀ àti pé ìpàdé àpérò lórí ààbò fún àwọn ọba káàkiri ẹkùn gúúsù ìwọ̀ oòrùn bí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì ṣe fi gbogbo ara ṣe àtìlẹ́yìn fún ìró ẹkùn Security Network pẹ̀lú àtìlẹ́yìn $100 mílíọ̀nù àti ọkọ̀ Toyota Hilux tuntun. Ìgbòho ní ìpàdé àpérò tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ fẹ́ gbàlejò rẹ̀ yóò kó àwọn ọba papọ̀ jákèjádò ẹkùn gúúsù láti fi jíròrò lórí ààbò, ìṣọ̀kan ẹkùn àti àwọn ìjíròrò mìíràn láti fi dáàbò bo ìfẹ́ àti àjùmọ̀ṣe ará ilẹ̀ Yorùbá. Ajìjàǹgbara
Kàǹgbárá gbóríyìn fún Ọọ̀ni fún àtìlẹ́yìn owó àti ohun èlò fún iléeṣẹ́ ààbò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣíṣọ lójú bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní àpẹẹrẹ àfojúsùn ọba àti mú ètò ààbò le kí àlàáfíà ọlọ́jọ́ pípẹ́ lè jọba káàkiri ẹkùn. Nínú àtẹ̀jáde òní láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Ìgbòho lórí ìròyìn ni wọ́n ti ṣàlàyé wípé ìrù ẹkùn tí wọ́n ṣíṣọ lójú rẹ̀ lánàá ní ìlú Òṣogbo mọ rírì àtìlẹ́yìn tí ó rí láti ọ̀dọ̀ ọba àkọ́kọ́ ilẹ̀ Yorùbá kí ààbò tó dájú lè wà fún àwọn olùgbé nílé lóko. Wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ wọn lọ pẹ̀lú àjọṣepọ̀ ọlọ́pàá, ológun, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti àwọn àjọ mìíràn, àtìlẹ́yìn tí wọ́n rí gbà láti ọ̀dọ̀ Ọọ̀ni yóò rìn jìnnà pẹ̀lú wọn láti mú kí iṣẹ́ wọn gbòòrò sí i. Yàtọ̀ sí àtìlẹ́yìn owó láti ọ̀dọ̀ Ọọ̀ni, Ìgbòho ní àwọn ti gba ọ̀rọ̀ ìwúrí láti ọ̀dọ̀ àwọn ọ̀tọ̀kùlú ìlú, ẹni ọ̀wọ̀, adájọ́ àti àwọn èèyàn pàtàkì ní Nàìjíríà tí wọ́n mọ rírì iṣẹ́ tí wọ́n gbé kalẹ̀ kí oníkálùkù lè ní àǹfààní àti lépa àlá rere rẹ̀ láìsí ìfòyà tàbí ìdíwọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà Agbèfọ́ba General Christopher Musa gẹ́gẹ́ bí aṣojú gbogbo ìdásílẹ̀ iléeṣẹ́ ológun àti Ministry of Defence ti fi ìmoore rẹ̀ hàn sí Ààrẹ Bọ́lá Tinubu fún bí ó ti bu ọwọ́ lu àlékún owó oṣù láti 30% sí 80% fún àwọn ológun Nàìjíríà. Ọjọ́ Ìṣẹ́gun ni Ààrẹ bu ọwọ́ lu ìgbésẹ̀ tí ó fìtàn balẹ̀ láti fìdí múlẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2026. Ètò àlékún owó oṣù yìí ni wọ́n fi ṣe àlékún 80% fún àwọn junior ranks, 50% fún middle tier officers àti 30% fún senior military leadership. Níbi ààrẹ tí ń ṣe ìkéde ètò yìí ni ó ti gbóríyìn fún akíkanjú àti ìfarajì àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ológun bí wọ́n ti ń kojú àwọn àdàlúrú, ajínigbé àti báńdíìtì ní àwọn apá ibìkan ní Nàìjíríà. Ààrẹ ní tọkùnrin tóbìnrin tí wọ́n ń bá wa pa orílẹ̀-èdè mọ́ nílò àtìlẹ́yìn àti ẹ̀mí ìmoore lẹ́nu iṣẹ́ wọn. Níbi ó ti ń fèsì lórí àlékún owó oṣù yìí ni mínísítà ti ṣe àpèjúwe ìgbésẹ̀ ààrẹ ní ìmóríyá láti ṣe àpẹẹrẹ wípé ìgbáyégbádùn ológun jẹ́ lógún. Mínísítà wá ké sí àwọn òṣìṣẹ́ ológun kí wọ́n fi okun kún ipá wọn láti mú àlàáfíà jọba jákèjádò orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Afurasí ọmọ ẹgbẹ́ Islamic State West Africa Province ISWAP àdàlúrú títí kan àwọn òṣìṣẹ́ ètò ìlera àti ọ̀jọ̀gbọ́n 4 tó ń bá wọn ṣe àgbékalẹ̀ àdó olóró ni a gbọ́ wípé àdó olóró ṣàdédé yìn pa lójijì níbi wọ́n ti ń ṣe àtòpọ̀ rẹ̀ lọ́wọ́ ní ìjọba ìbílẹ̀ Màtẹ̀, ìpínlẹ̀ Borno. Orísun ìròyìn láti ọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n lórí ààbò títí kan Zagazola Mahama ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lánàá wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní abúlé Mainadaya tí ó wà láàrin Sabon Tumbili àti Jubilaram, kìlómítà bíi 29 sí ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Monguno. Gẹ́gẹ́ bí orísun ìròyìn wọ̀nyí ṣe jábọ̀, ìdúgbàmù yìí ṣekú pa Usman Dan Fulani tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní medical officer ISWAP pẹ̀lú ará ilẹ̀ òkèèrè Arab méjì tí wọ́n jẹ́ IED technicians àti bomb making expert ISWAP méjì. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé níbi wọ́n ti ń gbáradì àti darí ikọ̀ lọ ibi wọ́n ti fẹ́ lọ ṣiṣẹ́ láabi ní àwọn ojúnà tí àwọn ológun wà ní agbègbè ikọ̀ ológun Hadinkai. Gẹ́gẹ́ bí ìwádìí ṣe jábọ̀, ìgbàgbọ́ ni wípé àjálù ńlá ti dé bá ẹgbẹ́ ISWAP pẹ̀lú bí wọ́n ti pàdánù àwọn tí ó ṣe gbòógì nínú ẹgbẹ́ tí ó lè fa ìdíwọ́ fún ìgbésẹ̀ tí wọ́n ti ń gbèrò rẹ̀ láàrin Màtẹ̀ sí Monguno. Orísun ìròyìn láti iléeṣẹ́ ológun ṣe àfihàn wípé wọ́n ti darí ikọ̀ ológun láti ṣe àlékún ìpàráàrò ní gbogbo agbègbè Monguno, Màtẹ̀ àti Gamburu Ngala láti dènà kí àwọn àdàlúrú má bàa kórajọ àti tún ṣe àgbékalẹ̀ àdó olóró mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti ti ṣe àfihàn wípé mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ambassador Bianca Odumegwu Ojukwu wà lára àwọn èèyàn pàtàkì tí wọ́n dúró tì í tí ó fi di gómìnà bí ó ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Gómìnà ní ambassador Nàìjíríà sí Spain àná dúró ṣinṣin lórí àfojúsùn rẹ̀ àti díje du ipò gómìnà láti ẹgbẹ́ òṣèlú APGA bí ó ti ṣe àpèjúwe ìwà òtítọ́ àti àfojúsùn rẹ̀ ní àpẹẹrẹ rere nínú ọ̀rọ̀ ìkíni fún ti ọjọ́ ìbí tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Ferdinand Ekeoma buwọ́wọ́ lù. Ní Otti ti gbóríyìn fún mínísítà ará ẹkùn gúúsù tí ìgboyà àti ìwà ọmọlúàbí rẹ̀ gbé dé ibi gíga nílẹ̀ yìí àti lókè òkun. Bákan náà ni gómìnà gbóríyìn fún iṣẹ́ rẹ̀ bí ó ti ní pẹ̀lú wípé kò tíì lò ju oṣù díẹ̀ lẹ́nu iṣẹ́ rẹ̀ ń fọn rere. Ó ṣe àpèjúwe rẹ̀ ní ohun ìní iyebíye sí ilẹ̀ Ìgbò bí ó ti rọ̀ ọ́ kí ó má yìnsẹ̀ lórí ìgbésẹ̀ tí ó sọ ọ́ di ẹni iyì lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.